Eléyìí tí a mú wá fún wa lónìí ó ní iṣẹ́ tí a máa ń ṣe tó jẹ́ṣẹ́ tùràrí tí èèyàn fi ń lé ẹ̀mí burúkú kúrò nínú ilé, yálà bóyá gbélé fún èèyàn àbá gbé ṣọ́ọ̀pù fún èèyàn kan. Ìjà wà láàrin wa, bóyá ẹni yẹn wá kúrò nínú ilé, ó ṣeé ṣe kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó da ògùn sínú ilé yẹn àbí kó da ògùn sínú ṣọ́ọ̀pù. Àbá ẹ̀ṣẹ̀ gbálé, torí pé ilé tí ọ̀pọ̀lọpọ̀ ilé mi ní ìtàn fi ṣe foundation ilé yẹn nǹkan burúkú ni. Mo ti rí ilé kan tó jẹ́ pé nígbà tí wọ́n ń kọ́lé yẹn, nǹkan tí wọ́n parí síbi ilé yẹn nǹkan burúkú ni. Gbogbo àwọn tó ń gbénu ilé yẹn pátápátá, ẹni tó gbé mọ́tò wọlé yẹn tó gbalé kò ní mọ́tò mọ́, ẹni tó ń rí jẹ ó dẹni tí ò rí jẹ mọ́. Èyíkéyìí ilé tá bá fẹ́ gbà, ẹ bá jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí, ká fi fọ ilẹ̀ inú ilé náà, ká fi wọ́n inú ilé tí a bá ṣẹ̀ṣẹ̀ gbà àbí ṣọ́ọ̀pù tí a bá gbà. Kí nìkan tí a máa wá? Ó bá mi lọ wá ewé làpálàpá pupa àti làpálàpá funfun. Làpálàpá pupa àti làpálàpá funfun àti ewé akòko. Làpálàpá pupa, làpálàpá funfun àti ewé akòko pẹ̀lú èpo ọ̀bọ̀. Ẹ jẹ́ ká lo èpo ọ̀bọ̀ yìí kó kúnná kó di powder. Ṣé rí ewé làpálàpá pupa àti funfun yìí àti ewé akòko, ẹ jẹ́ kí a gbó, ká fomi gbó níwọ̀nba, àti fomi gbó níwọ̀nba. Ẹ bá mi ṣẹ́ omi yẹn, bá mi ṣẹ́, ẹ dà sínú ike kan, ẹ dà èpo ọ̀bọ̀, ẹ dà sí, ẹ rò papọ̀. Ẹ bá mi wá lọ́fíndà ọ̀nàlà, ẹ jẹ́ ká tú sí, ẹ jẹ́ ká fọwọ́ rò papọ̀. Tó bá pé inú ilé la bá gbà tí a fẹ́ lò fún, ẹ ká fọ́n gbogbo omi yìí sí gbogbo lẹ́lẹ̀ inú ilé yìí, ẹ jẹ́ ká fọ́n omi yẹn sí lẹ́lẹ̀ inú ilé náà. Láì ṣe pé inú ṣọ́ọ̀pù ni, ẹ bá mi wọ́n omi káàkiri gbogbo inú ṣọ́ọ̀pù, ẹ wọ́n káàkiri. Pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo aburú tó bá dà sínú ilé náà àbí dà sínú ṣọ́ọ̀bù ni, aburú yóò kúrò, àwòrì tiwa ṣe, ọjà wa máa tà wàràwàrà. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe wo prógrámù yìí, ẹ ní ṣe àṣedànù. Mo fọlọ́run ọba tẹ̀mí, ẹ bá mi share prógrámù yìí, ẹ like, ẹ comment. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀, áyán ò ní yẹn wa, ọ̀nà nínà wa o, àníkú sọ́nà bí èéfí. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo ọlọ́lọ́kan òjọ̀kan, a ní àgbo lóríṣiríṣi, a ní àgbo diabetics, a ní àgbo fibroid, a ní àgbo hypertension, bákan náà a ní àgbo alẹ́, a ní àgbo jẹ̀díjẹ̀dí. Èyíkéyìí àgbo níbikíbi tí ẹ bá wà, á tẹ̀ yín lọ́wọ́, à ní disappoint yín. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí ni 08039336675. Orúkọ mi ò yí padà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade Ọmọ Aramide. Ká fìrí pàdé, ó dàbọ̀.